office of the night. Please, let's not prove them right. We've fought over the years to build our image, to do amazing movies, to do quality work. I beg of you, let's not give them the power to say we are disorganized. Over to you. No, no, bá Fúnkẹ́ Akíndélé, òkè kò tẹ́ lóhùn. Wá kúrò lọ́dọ̀ ẹ̀, ó tún padà the second time. Wá sílẹ̀ náà. Àwọn èèyàn sọ pé Fúnkẹ́ Akíndélé ní ìgbéraga, kì í ṣe ìgbéraga. I can do that. Period. Ṣẹ́rí, ẹ̀yin kì í mọ̀ nǹkan pé ẹni tó bá ṣe tiẹ̀ síta, ó bẹ́ta ẹni tó fẹ̀jẹ̀ sínú tó tutọ́ fún jáde. Of course. Yes. Tí bá ní ọ̀rẹ́ bí Fúnkẹ́ Akíndélé tó bá ṣó mi nǹkan tó ṣe fún Tóyìn ẹ̀ máa láìkí ẹ̀ mọ́. Bẹ́ẹ̀ni. Torí ó jẹ́ kí n sọ orú èèyàn tó jẹ́. Sẹ́yìn méjèèjì gbé fíìmù jáde ní last year when your film came out. You came out to say wọ́n lọ sanwó kán gbé fíìmù ẹ̀ wálẹ̀. Wípé but Ọlọ́run tó ń sìn ó máa jẹ́ kó wọ 1 billion. Ẹ̀yin méjì ní fíìmù yìí wà ní sinimá ń gbà yẹn. Ẹ jọ gbogbo ẹ jẹ́ ká send out me. Ìwọ sọ pé èèyàn kan sanwó kán gbéṣẹ́ èèyàn kan lọ sanwó kán gbéṣẹ́ ọwọ́ mi wálẹ̀ iṣẹ́ tí mo jìṣẹ́ jìyà. Ó wá ní pé àwọn kan bá sanwó kán lọ gbéṣẹ́ tèmi wálẹ̀ torí sinimá pointer ó praise fíìmù Fúnkẹ́ Akíndélé pé káwọn èèyàn lò wò but fíìmù tiẹ̀ kò recommend ẹ̀. And you came out to say that they paid to bring down your film. We all knew who you were referring to. We all knew who you were talking to. Níyì Akínmọ́láyàn náà jáde wá ń sunkún wípé fíìmù òun ò tà. Now you know why people are declaring billions when there are no fake billions. Because Níyì Akínmọ́láyàn ló nìyẹn pé now you know why they are declaring fake billions. And guess what? Tóyìn Ayébákú was also in the comment section saying yes, they are not showing your movie. And we all know the only person they were showing our movie, Fúnkẹ́ Akíndélé. So that same person, ó wá pàdé empathy, ó wá kí. Ìwọ nìyá Jésù ni. Azao. You guys are not cool. Person that was trying to that you claim was trying to bring down your movie last year. Your work. You claim person that wants to tarnish your work. You now met her at a party this year and you're now greeting her. Even if it's obvious that you guys are not cool. You are not. Why greeting her? That she doesn't fake it. She doesn't fake it at all. If she did, she did. She's not the type that we. Tó bá ń bá yàn jà, internet máa mọ̀ pé Fúnkẹ́ ń bá yàn jà ni pé Fúnkẹ́ ò kú pẹ̀lú ẹni yìí. So why greeting her? In the first place, gbogbo wa la mọ̀ pé gbogbo wọn sọ pé well, you went to that table. We all knew you've been at that venue since yesterday. Oh, Sherry Yabo. I said they asked me. Asked me the 100. Oh, Sherry Yabo. Asked me. One coin, they asked me. Can you push your party? They said they asked me. Can you push your party? Is another thing. Okay, we shall wọlé ó fẹ́ lọ kí wọn. But tó ti wà ń bẹ̀ yẹn látàárọ̀ ẹjọ́ ṣe set up ní. Ẹ jẹ́ kí ni lọ́fẹ̀ẹ́ tó wà lórí mi. Oh, Sherry Yabo. So why at that point? Nígbà tí kámẹ́rà wà ń bẹ̀ ló wá fẹ́ lọ kí wọn. You should have stayed away, especially from Fúnkẹ́ that wanted to bring down your work as at last year. The same Fúnkẹ́ that you guys claimed that there was a group chat opened for you to bring down your work. You were coming online to show us that they were doing a lot of things to bring you down. Why did that same person in party? One key but Abike to get pay last 2 years ago, Alabike to get pay Fúnkẹ́ you Alabike for advert. They knew Alabike sọ̀rọ̀ mọ́. But in your go to wa fẹ́ gbéṣẹ́ ìwálẹ̀ kó wá lọ kí party. Go to wa fẹ́ gbé iṣẹ́ ìwálẹ̀ ó wá fẹ́ lọ kí party. But Alabike torí pé Alabike lọ bá ẹ kí ó lọ bá yàn mi ṣe advert. Àwọn tó ṣe ń drag Alábìkẹ́ ṣe ń drag ọmọ Àbíkẹ́ yẹn but èèyàn gangan tó fẹ́ ba iṣẹ́ tó fi millions ṣe torí gbogbo ìgbà lẹ́yìn fi 500 million ṣe fíìmù. That's the person who wá lọ kí nah. It's for the camera. It's for the camera. It's for the camera. It's for the camera. Ṣé wá rí ẹ̀yin ọmọ ẹrú tá ń defend you na go defend ìtàyà. Kò yẹ yín àwa ti rí ọjọ́ ọ̀la. A ti rí ọjọ́ ọ̀la. A ti mọ̀ pé ọjọ́ ọ̀la ní eye service ni. Ẹ kó ṣìdá. Wá ṣeré. Nice submission. You're welcome. Thank you very much.
mi ò wà against anybody but gbogbo tí everybody ń sọ kò possible torí wọ́n sọ̀rọ̀ wípé bí Tóyìn ti wà ńbẹ̀ láti àná wípé kí ló dé tó fi lọ kí mo wo fídíò yẹn nígbà tó dress tó wọlé ó kí mú wá ó kí ọkùnrin ó kí Jídé ọkùn Jídé kò sọkọ ó wá béèrè ó ní where is Aunty Tóyìn Aunty Yabo she asked wọ́n wá nípa Aunty Yabo wà lọ́ọ̀kan bó ṣe ó ń kí àwọn èèyàn kì í ṣe pé bóyá ó dìdí lọ tébù yẹn but for me kó bá kí fún tó pé Yorùbá wà good wọ́n sọ pé camera is not about camera kéèyàn bá fẹ́ kíyàn kò lè wò ní fún tó pé kẹ́ bá jọ ní beef àti Fúnkẹ́ kalẹ̀ everybody ó kí everybody wọ́n yẹ pé àti Fúnkẹ́ nìkan ló kí ni èèyàn máa lè blame pé ó kàn ṣe for camera sake ni but she didn't do it for camera sake please she didn't do it for camera sake everybody has his own fan èmi mo ṣe wà mí ò ní anybody I love Aunty Tóyìn I love Aunty Fúnkẹ́ but the thing is too obvious this night for me I'm not following anybody I'm not but one share that despite anything even though at least you move on you throw your face. No, joy.com. They are not cool. They are not cool. Tó bá jẹ́ pé mi ò ní kí Aunty Fúnkẹ́. Bẹ́ẹ̀ ni. No, everybody, we all know necessary. We all know You cannot do at all. I will not do. I will because I will not answer. No, for me. I will. For a person like me, I don't really see anything. I will not. Especially someone that was trying to bring me down months ago. Trying to bring down my job. Greeting is not love. I will not. Greeting is a love. And to forget, you will care for silly. I will not. Your opinion is respected. But for me, èmi ò ní kí Fúnkẹ́. For me, I win. Nothing is there. Báwo lẹ ṣe máa bá yàn jà ẹ wá lẹ́nu yẹn ẹ wá lọ máa kí. Báwo lẹ ṣe máa ń ṣe lọ́kàn. Humility tẹ́niyẹn fi lè kí mi. Màá kí. Bí mo ti kí ni, mo bá kí ni mo ní dáhùn. If they had wanted to do it, Mi ò ní dáhùn torí àti ìparí ìjọ ṣe wá jẹ́ pé pàtí lè ti wá kí mi. Mi ò ní dáhùn. For the sake of this return of Arizo, for the sake of this return of Arizo, if they had wanted to. Growing up with three sisters, you learn quickly that love and drama are not enemies. They are roommates. So when you see a story about family, tension, emotions high left and right, just know it's not fiction. This is the moment actress Fedi Ara Awon snubbed mommy of Lagos during an event in. Oh my God, did she really snub her? Ẹ̀yin èèyàn, ọ̀pọ̀ àṣírí mọ̀ tó ń fojú hàn o látàrí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin Fúnkẹ́ Akíndélé àti Tóyìn Abrahamu níbi ayẹyẹ ètò Ìyábọ̀ Òjó. Ẹ̀yin èèyàn, ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí ló ń tú jáde tí àwọn èèyàn ò mọ̀. Tẹ́ ẹ bá gbàgbé fọ́nrán yìí ló borí ẹ̀rọ ayélujára kankan níbi tí Tóyìn Abrahamu tó ti lọ kí Fúnkẹ́ Akíndélé ṣùgbọ́n tí Fúnkẹ́ Akíndélé tó gbójú sẹ́gbẹ̀ẹ́ tí ò sì ẹ̀dá Tóyìn Abrahamu lóhùn. Ọ̀rọ̀ yìí làwọn èèyàn ń sọ nígbà bí gbà ọtí pé Fúnkẹ́ Akíndélé ó burú ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ àṣírí táwọn èèyàn ò mọ̀ nípa n tó wà láàrin Fúnkẹ́ Akíndélé àti Tóyìn Abrahamu wọ́n ti tú jáde. Ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí sẹ́rẹ́ lè tẹ̀sí gbọ́ yẹn kékeré ni ẹ tún wá gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí nínú fọ́nrán yìí. Ẹ wo ẹ má wàá jẹ́ ń gbà yín lákòókò tó bá jẹ́ ìgbà kọ́kọ́ yín rè ẹ tẹ subscribe button yín kẹ́ lè má jàǹfààní lóòrèkóòrè bàbá tó ṣe mú fúnra wá sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà. Ẹ má wàá gbàgbé àdéhùn wa là ń múṣẹ lórí ìkànnì wa pé gbogbo nǹkan tó bá lọ káàkiri gbogbo àgbáláyé láàmú mú wá lọ́lọ́kan òjọ̀kan sórí ìkànnì wa tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sì tó mọ̀ fi etí ara yín gbọ́. Kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí ló tún tú síta o yàtọ̀ fún Fúnkẹ́ Akíndélé àti Tóyìn Abrahamu. Ibẹ̀ náà látó ti rí Fedi Ara Awon àti Kamọ́ State Kamọ́ State náà lọ kí mọ̀mí Fedi Ara Awon ṣùgbọ́n mọ̀mọ́ yí ọwọ́ Kamọ́ sígbó. Oríṣiríṣi ló ṣẹlẹ̀ nínú fọ́nrán ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí ẹ wò ẹ wá nǹkan fìdílé ẹ wá wo oríṣiríṣi àṣírí tó ń ṣẹlẹ̀ nínú àwọn òṣèré tíátà. Kódà Fẹ́mi Adébáyọ̀ òun gan rí Fúnkẹ́ Akíndélé òun gò kí Fúnkẹ́ Akíndélé ó sì kí
Ìyábọ̀ Òjó ó kí Tóyìn Àyìnmọ́ kú ṣùgbọ́n ẹ má wàá jẹ́ ń gbà ẹ́ lákòókò ẹ̀yìn èèyàn wa. Mo ti sọ tẹ́lẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí ló fojú hàn látàrí bó ṣe ń lọ nínú ẹgbẹ́ òṣèré tíátà. Fọ́nrán náà rèé, ẹ jẹ́ ká tó gbọ́ bó ṣe lọ. That the Nollywood sector is probably the most disorganized. Please, let's not prove them right. We've fought over the years to build our image, to do amazing movies, to do quality work. I beg of you, let's not give them the power to say we are disorganized. Over to you. Thank you. I was in the music industry for decades and still standing strong. The beautiful thing I know. Can have a round of applause. Ladies and gentlemen, we're now immediately for about 2 minutes, and when we come back, we'll continue with the next event. Thank you very much for coming, and God bless you. DJ. Ẹ̀yin èèyàn wa bó o lẹ́yìn náà ṣe ráwọn fọ́nrán yìí sí àti pé nípa ọ̀rọ̀ tí wọ́n sọ nípa Fúnkẹ́ Akíndélé àti Tóyìn Ábúráhámù bó o ló ṣe rí létí yín. Ẹ̀yin èèyàn ntẹ́yìn náà bá nílé èròǹgbà látàrí àwọn fọ́nrán tẹ́ ti wò, ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ntì wa. Ẹ má gbàgbé àdéhùn wa là ń múṣẹ lórí ìkànnì wa pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làá mọ̀ mú wá sórí ìkànnì wa bíbà tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sí mọ̀ fi etí ara yín gbọ́. Bó bá tó wá sí ń lọ àmọ̀ mú wá sétí gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa lọ́lọ́kan òjọ̀kan lórí ìkànnì wa. Àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé àní fòní àní fi bọ̀ láwa jẹ́ o. Ire báyìí lójú owó rí, ire lójú ọlá rí, ire lójú gbogbo wa ọmọ rí o. Ìpàdé wa bí oyin ó dàbọ̀.